ẹ̀gbọ́n ẹni tá a fẹ́ ní tóbi ju erin lọ lójú ẹni tá a fẹ́ báyìí kè tó abẹ́rẹ́. ṣé ẹ wá rí ganu ọ̀nà ganu yẹn kì í ṣàwọn àfáà nìkan ni ganu yẹn bá wí. ó bá wa pìrìsẹ́ńtà náà wí ó bá àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà wí gbogbo àwa tá a jẹ́ pédepéde ìwọ̀n là á ganu sóde tí wọn ò bá pè èèyàn sí. strictly by invitation wọn pe nǹkan ó sì rà pálapàla bọ́yọ̀ ọgbà àjákù àǹkárá lọ́wọ́ ẹnìkan ni ọwọ́ àfà àǹkárá ṣe fìlà ọwọ́ white ẹgbẹ́ àdé invitation yín kọ́dà ṣó o rí fìlà lórí mi ṣó o rí. ọba wo ni mò ń dúpẹ́ fún lórí ètò tòní ọlọ́run ọba mi tí ò já ganu síbikíbi ganu sí ilé tó tòní. gbé pé mi tí mo fẹ́ ṣètò kó máa róòlù yìí náà èmi gan ganu sọ̀rọ̀ lónìí ni ẹ̀yin náà máa ganu gbọ́ ọ̀rọ̀ tòní ni ọba wàánu mọ́tò sá ganu bẹ́ẹ̀. mo pe ẹni a fẹ́ rí báyìí la fẹ́ rí kò sígbà tá a jí tá a rí èèyàn adífá fún kò ní kúnnikúnni kó má kúnnikùn yàn kan ẹni tí ó kúnnikùn ńlá mọ̀ ọlọ́run má jẹ́ ó kùn wá kun ẹni tí ó ṣe wá ṣì ń bálákà ṣì ń bólókó ẹ mọ̀ pé ilé ìbá àsúnmọ́lé lẹ́yìn ká ọ̀dẹ̀ tẹ́ rí yẹn ìbá àfẹ̀gbẹ́ kanra wọn ẹ̀gbọ́n ẹni tá a fẹ́ ní tóbi ju erin lọ lójú ẹni tá a fẹ́ báyìí kè tó abẹ́rẹ́. ṣé ẹ wá rí ganu ọ̀nà ganu yẹn kì í ṣàwọn àfáà nìkan ni ganu yẹn bá wí. ó bá wa pìrìsẹ́ńtà náà wí ó bá àwa sọ̀rọ̀sọ̀rọ̀ náà wí àwa pìrìsẹ́ńtà náà ẹ má jà lọ ganu síbi tán ọba pè wá sí. n ò kú lọ́gàá tẹ́ fẹjọ́ mi sùn pé ọmọọṣẹ́ rẹ wí báyìí la bá wí ìyẹn ti bọ́ ọlọ́run ló kọ́ wa ń ṣẹ́. gbà kọ́ṣẹ́ lọ́dọ̀ èèyàn kan òótọ́ rò ní ní a máa sọ òun. gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo àwa tá a jẹ́ pédepéde ìwọ̀n là á ganu sóde tí wọn ò bá pè èèyàn sí. béèyàn ò bá ti ganu sílé ẹ̀ kó mọ̀ gba fáànù kó mọ̀ jẹun tó bá wù wọ́n bá lo òde olóde tó lọ ganu síbẹ̀ àbùkù tí ọba àwùn kọ̀ọ̀kan lọ́hùn òun lọ́lọ́ ganu sóde olóde àwọn tí wọ́n ń ṣe omi ìwọ lọ́lọ́ bá wọn ò pè ọ́ ọwọ́ amútébù ó tún ń pe àwọn kó-pìrìsẹ́ńtà ẹ tó kù ọ̀dà mi ọba wa dé tí ọba ṣàlẹ́ǹjì ẹ pé ta ló pè é sí pàtì kí ló fẹ́ sọ ọmọ àwa jẹnu wúyẹ́wúyẹ́ bí ọmọ olókùú òkété ọ̀rẹ́ rìn músẹ́ bí owó agánrán strictly by invitation wọn pe nǹkan ó sì rà pálapàla bọ́yọ̀ ọgbà àjákù àǹkárá lọ́wọ́ ẹnìkan ni ọwọ́ àfà àǹkárá ṣe fìlà ọwọ́ white ẹgbẹ́ àdé invitation yín kọ́dà ṣó o rí fìlà lórí mi ṣó o rí pàǹkárá tó mú bíire láwọn máa ń kárá èèyàn kọ́ làwọn tọ́ra complete ganu ọ̀nà ganu kò sẹ́ni tí ò lè bá wí ẹbí mi náà ṣe wà lórí rédíò ṣé bí mo wá ganu sí máikrófóònù ni ẹ̀yin tẹ̀sí ń gbọ́ mi náà ẹ fẹ́ ganu sí rédíò ẹ fẹ́ gbọ́n tí mo fẹ́ sọ ẹ ìwọ sọ̀rọ̀sọ̀rọ̀ má lọ ganu sí pati oní pati wọ́n rí ẹ ń bí wọn gbá tó wá pàdé ẹ ń bò mí mo fi yín lẹ̀ sí pati kan bẹ̀ yẹn ni àwọn àbí wá débẹ̀ ẹ débẹ̀ sàn pè yín ẹ lọ ń ganu káàkiri kí ọmọ gbóná lára wọn ni nígbà mo tiẹ̀ wá sọ pé láàrin àwa pìrìsẹ́ńtà ọ̀pọ̀ náà má lọ ń ganu sétò gbogbo bíi abádékọ́lá àti sọ̀rọ̀ àní ẹlòmíì ó sì máa lọ máìkì mọ́ MC lọ́wọ́ nínú àwọn pìrìsẹ́ńtà míì tí wọ́n ń lọ agbo tí wọ́n pè wọ́n sí tí wọ́n ń lọ ganu síbẹ̀ adébẹ̀ ó kọ́kọ́ lọ bá MC ó dẹ̀ introduce ara ẹ̀ formally orúkọ mi ni lágbájá ọmọ lágbájá èmi la Déyínká Àyìndé yẹn dẹ̀ kí wọn dáadáa ẹ bìlíìfù ń gbé ń ṣe lótú sọ pé àjọ máa ṣètò tòní kí yẹn dẹ̀ pọ́n lé kó gbé máìkì fún yín wọ́n sì sọ prógáàmù di tọ̀dọ̀ tí wọ́n gba máìkì kúrò lọ́wọ́ MC sórí ẹ kó rí bẹ́ẹ̀ ṣá ní ohun tó lọ ganu sí tí ò bá sì wà pọ́n ilé ẹ̀gbọ́n wọn pọ́n ilé wọ́n á ní ẹni mọ́ni ló ń ṣe ni Yorùbá náà ló tún wá lọ tó tún wá bọ̀ wọ́n á tún wá sọ pé ẹni tí ò mọ ni ò lè mọ ohun tí ń ṣe ni